Kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lájò níbikíbi tẹ́ ẹ bá ti ń wò mí. Ó kọ́ tèmi ní padà BME TV show ló ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò tòní. Ẹ dákun kí tó máa bá ètò lọ, mo fẹ́ kí ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa. Ẹ sì má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa. Ọ̀rọ̀ bàbá mi Professor Banji Akintoye Emeritus ọ̀jọ̀gbọ́n Professor Banji Akintoye òun ni mo mú wá. Ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Yorùbá nation, nípa ọ̀rọ̀ self-determination, òun ni mo fẹ́ play fún wa gbé kájọ fẹ́ dára wa gbọ́. Àti aṣíwájú mi mentor ẹni tí mo gbà fún Koiki pẹ̀lú ọ̀rọ̀ táwọn náà sọ nípa ọ̀rọ̀ self-determination àti wípé bí ó ṣe kókó, bí ó ti ṣe pàtàkì láti gba orílẹ̀-èdè wa. Tí a bá gba orílẹ̀-èdè wa tán, àwọn àǹfààní tá a jẹ níbẹ̀ gbogbo náà ni brọ́dà mi Koiki ni wọ́n bá wa sọ. Gbogbo ẹ̀yin yẹn wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa, mo fẹ́ kí a jọ farabalẹ̀ ká jọ gbọ́rọ̀ yẹn, ká gbọ́ tí bàbá wa sọ. Message tí wọ́n pass fún gbogbo àwọn ọmọ Yorùbá láti jẹ́ pé dandan orílẹ̀-èdè Yorùbá ọbọ̀lọ́dà dúró, abọ́lọ̀gbà wa lẹ̀ lóko ẹrú Fúlàní àti oko ẹrú àwọn ọ̀jẹ̀lú. Torí àwọn tí ń sọ pé nípe àwọn olóṣèlú, wọn ń ṣe olóṣèlú, ọ̀jẹ̀lú ni wọ́n. Àpá nìkan ni wọ́n ń dùn, wọn ò jà fún gbogbo àwọn tí wọ́n ń ṣe ìjọba lé lórí. Gbogbo àwọn kóòtù òjìire, gbogbo àwọn ọmọ Odùduwà, àsìkò ti tó, ẹ jẹ́ ká dìde, ká jà fún òmìnira tiwa gangan, ká lè bá gbégbé àlàáfíà. Táwọn jẹnẹrétọ̀ wa ti ń bọ̀ lẹ́yìn, nǹkan tí ojú kan táwọn bàbá láti wá rí àtàwọn náà tá à ń sọ̀rọ̀, àfẹ́ kí ojú àwọn ọmọ wa ti ń bọ̀ lẹ́yìn kó ríru ẹ̀. Òun làwa fi dìde, àwọn ni bàbá wa Professor Banji Akintoye fi dìde, òun ni brọ́dà mi White Lion Koiki, òun náà fi dìde. Jagun wa Alápàájí of Yorùbá land, torí ẹ̀rọ làwọn náà fi dìde. Sunday Igboho ṣá ọ̀rọ̀ adámì àtàwọn bẹ́ẹ̀ lọ. Ṣẹ́ni gbọ́ kí ìmọ̀ bá òkú lọ lérò, ẹ jẹ́ kí a gbọ́rọ̀ tí bàbá sọ àti ọ̀rọ̀ tí Koiki sọ. Ẹ máa bá wa ká lọ. Ẹ ṣe gan-an. Sọ̀rọ̀ tó wà sọ pé ìjọba máa dé ọ̀rọ̀ àwa sọ. Àwọn disciples yẹn, wọ́n bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìjọ wọn ní ẹ̀ka jẹ́ ẹ̀sọ́ yìí. Olúwa wa, ìjọ wọn ní ẹ̀ka jẹ́ ẹ̀sọ́ yìí máa dé. Ó ní ìgbà tó bá máa dé ìsàlẹ̀ peace in the land. Peace in the land ó ní ìkàwọ́ ọ̀tọ̀. Kò sẹ́ni tó ń gbà fún. Preparation and education for that once we start, and you got someone to plan this time around. That is I want to say about that. Àwọn bẹ̀rẹ̀ ni wọ́n fi ṣe àwọn ẹ̀fẹ́ ẹbí yóò bá tẹ̀sán kúrò. But we're going to be the idea very soon. By the grace of God, I think by the grace of God, we shall be the idea very soon. Thank you very much. Mo kí gbogbo apẹ káàárọ̀ níbikíbi tí ohùn mi bá ń dé lórí ìkànnì wa Koiki Media èyí ní 19/05/2025. Ohùn tẹ́gbọ́n yẹn ni ohùn bàbá wa Professor Banji Akintoye. That was few days after Tọ́dé látèkìtì nígbà tí wọ́n lọ sin ìyàwó wọn lẹ́kìtì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n mọ ibi tí ọ̀rọ̀ tí bàbá Akintoye bá ń sọ kò yé wọn dáadáa. So a máa tún gbọ́ létà lẹ́ẹ̀kan sí a dẹ̀ máa gbọ́ ní òrèkóòrè nínú broadcast àárọ̀ yìí. Tí ẹ bá wo àkọlé ìntí agbéwá láàárọ̀ yìí, òun náà ni Nigeria not going to give us a chance to live. Nigeria ò lè fún wa ní ìtòótọ́
tó yẹ tí a fi máa gbégbé ayé Ìgbé ayé àlàáfíà. Let's go back to Professor Akintoye message. Ẹ jẹ́ ká padà. Gbogbo ẹ̀yin tẹ́ ń wà tẹ́ ń gbọ́ wa, ẹ bá wa pín ètò yìí pọ̀ lọ dáadáa kí àwọn èèyàn wa náà kọ́ lè bá jàǹfààní ọ̀rọ̀ tí bàbá wa Professor Banji Akintoye sọ àti èyí tí ọ̀gá wa White Lion Ọláyẹmí Koiki táwọn náà sọ nípa ọ̀rọ̀ self-determination yìí àti àwọn àǹfààní tá a jẹ níbẹ̀ pẹ̀lú ìwà bàjẹ́ tí Nàìjíríà ti ń wù lé wa lórí. Mo fẹ́ kí a jọ fìdílé nǹkan ká jọ gbọ́ ọ̀nà dáadáa ṣẹ́ni gbọ́ ẹ ṣe gan ni ẹ máa bá wa ká lọ. Padà sí ohun tí bàbá Akintoye sọ tó fi di pé lórí ìkànnì wa Koiki Media ìyẹn ni àwa dúró lé lórí why Yorùbá Nation, kí ni ìdí tí Yorùbá Nation ṣe gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Gbogbo eléyìí náà ni a máa gbéyẹ̀wò ní àárọ̀ yìí ọjọ́ Ajé. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ, bàbá Akintoye sọ̀rọ̀ ní just after tí wọ́n dé láti ìlú Èkìtì nígbà tí wọ́n lọ sin ìyàwó wọn. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí kí a tó máa tẹ̀síwájú. Ẹ bá wa pín program yẹn mú kí gbogbo wa lẹ́ẹ̀kan sí láti inú studio wa ni a ti ń gbé ohùn jáde báyìí. Ẹ káàárọ̀, ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Àwọn ọmọ wa bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ wa àti gbogbo ẹ̀rọ ọdún wa. The care of the Lord and the life of the Yorùbá nation is about to out. The care of the Lord, the God's day, the life of the Yorùbá nation is about to out. If I already home. Ẹ̀rọ àjẹkù yà ní ẹ̀rọ adé ọ̀. Àwọn gbàdé Jésù Kristu àwọn ọmọ ẹ̀rọ sọ̀rọ̀ tó wà lọ́wọ́ ìjọba máa dé ìjọba ọmọ àwa sọ̀rọ̀. Àwọn disciples yẹn wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọ wọn ní ẹ̀ka jẹ́ ẹ̀sọ́ yìí. Olúwa wa ìjọ wọn ní ẹ̀ka jẹ́ ẹ̀sọ́ yìí máa dé. Ó ní ìgbà tó bá máa dé ìsàlẹ̀ a thief in the night. A thief in the night ó lè lọ́wọ́ tó. Kò sẹ́ni tó prepare fún. Preparation àti ìdájí fún ẹ̀ tó bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀. Àbẹ̀rẹ̀ once we start and we do not someone to come out. This time around, that is I want to say about that. Àwọn àwọn àgbẹ̀wò káàkiri nínú àwọn bẹ̀rẹ̀ tí wọ́n fi ṣe àwọn àdúgbò àtẹ̀fẹ́ àwọn. Tí ẹ bá gbọ́n tí bàbá sọ lẹ́ẹ̀kan sí ohun bàbá lẹ́ ń gbọ́ ní February just after we came back from the burial of the wife ní Èkìtì. Bàbá jẹ́ kó yé wa pé nígbà tá a bá ti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ náà nìyẹn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé nígbà wo la fẹ́ bẹ̀rẹ̀. Ìyẹn kù sí bàbá wa lọ́wọ́ kí wọ́n sọ ìgbà tá a máa bẹ̀rẹ̀. Àmọ́ ìpalẹ̀mọ́ òun ni ó pọ̀ ní púpọ̀ nǹkan tí a máa lọ ṣe láti mobilize ní gbogbo ibikíbi tí ẹ̀ka ilẹ̀ Yorùbá wà. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ ní gbogbo ibikíbi tí òun lè bá dé. Let's play the anthem and then we go further.
lẹ́ẹ̀kan sí orí ìkànnì wa tí à ń pè ní Koiki Media, níbi tí a ti ń fi ọ̀rọ̀ Yorùbá Nation àti ìdí àti tí àwọn bàbá wa ń sọ, nítorí pé ìlànà ọmọ Oòduà tó jẹ́ ti bàbá wa Professor Akintoye, self-determination YSDM tí bàbá dì mú, òun náà ni a fi ń ṣe ètò, òun náà la fi ń dára wa ní gbogbo tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Oòduà. Èyí tí bàbá bá sọ, òun náà ni a fi ń ṣe gbogbo èyí tó tọ́ tó yẹ tí gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ mọ̀. Bàbá sọ̀rọ̀ ní February, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni bàbá sọ, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a kì í rántí èyí tí bàbá bá sọ. So tá a máa kọ́kọ́ ṣe láàárọ̀ ẹ̀ ò ní pé a máa play audio bàbá láti ìgbà tí wọ́n bá world media sọ̀rọ̀, lẹ́yìn ìgbà tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá tó wá sí ìsìnkú ìyàwó wọn tí ó ṣẹlẹ̀ ní February nígbà tí bàmá relé. Kí ló dé tá a ṣe fẹ́ padà síbẹ̀? Nítorí pé àwọn ọ̀rọ̀ kan jáde nínú ọ̀rọ̀ tí bàbá sọ nígbà yẹn tí kò yí ọ̀pọ̀lọpọ̀. Ìsìnkú ṣẹlẹ̀ ní 27th of February. Bàbá returned back to Benin Republic about March 5. And I remember in tí bàbá sọ dáadáa, mo wá fi gbogbo àná mo fi lọ tún fídíò yẹn gbọ́, torí àwọn tí wọ́n ní ó ṣe jẹ́ platform tiwa nìkan ló ń sọ̀rọ̀ nípa kájáde fúnra lè, kí ló dé táwọn tó kù tí wọ́n sọ, àti pé kí ló dé tí ó jẹ́ pé platform tiwa nìkan ni ó ń sọ fún àwọn èèyàn pé kó lọ máa múra sílẹ̀. Èyí tí bàbá sọ náà ni àwa ń sọ, àwa ò ní sọ nǹkan míì tí bàbá wa Alànà bá sọ. Èyí tí bàbá wa Professor tó sọ fún wa, òun ni à ń tẹ̀lé, òun dẹ̀ ni ìlànà tí a fi ń ṣe program. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀, ó dáa pé ká remind ara wa nípa àwọn nǹkan tí bàbá wa sọ. Ṣàkọ́kọ́ gbọ́ bí bàbá ṣe dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá káàkiri ní gbogbo 4 corners of the world, àtàwọn tó láǹfààní àti wá àtàwọn tí kò láǹfààní àti wá nígbà tí wọ́n sin òkú yẹn ní, bí mo ti ṣe sọ, ìyá wa Mrs. Julia Olúbùsọ́lá Akintoye tó bí ní 1936, wọ́n jáde láyé ní December 2025. Wọ́n ṣe service of song wọn lẹ́kọ̀ọ́ ní 24th of February 2025. Wọ́n gbé òkú lọ sí Èkìtì níbi tó ti ṣe wakekeeping and the funeral service. Púpọ̀ ní wa náà la láǹfààní àti tẹ̀lé bàbá yìí lọ. Àwọn tó láǹfààní wọ́n jàǹfààní láti wo lórí ìkànnì Koiki Media àtàwọn tí wọ́n gbé program yẹn live. Nígbà tó dé oṣù tó tẹ̀lé tá ń pè ní March, bàbá padà sí base wọn ní Kútọ̀nù. Bí bàbá dẹ̀ ṣe ń padà ni wọ́n tún kó sínú iṣẹ́ bí a ṣe gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà. Ṣùgbọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ wọn ò fọ́lò èyí tí bàbá ń sọ, torí bàbá ni leader wa, àwọn ọ̀rẹ́ lọ́ máa fún wa ní go ahead gbogbo ìgbésẹ̀ tá à ń gbé pẹ̀lú àwọn tọ́jọ jẹ́ committee àtàwọn different àwọn oríṣiríṣi ẹ̀yà groups tó wà, olúkálùkù ń ṣe ìwọ̀nba tí Elédùmarè rán wọn pẹ̀lú àwa media, pẹ̀lú Koiki Media. So a máa padà sí ibi tí bàbá ti gbé ọ̀rọ̀ kalẹ̀ nígbà tí bàbá dé, tí
tí program yẹn tí à ń pè àkọlé ẹ̀ lórí Yorùbá World Media YouTube channel Professor Akintoye. Mo nígbàgbọ́ nínú ọmọ Yorùbá lọ́pọ̀lọpọ̀. Títí di bá ṣe ń sọ̀rọ̀, bàbá ṣe nígbàgbọ́ náà ni nínú ọmọ Yorùbá. Ìdí tí bàbá ṣe ń sọ pé ọ̀nà kan, ọ̀nà àbáyọ, òun náà ni pé kí àwa ọmọ Yorùbá, àwa ọmọ ìran ọmọ aládé, kí a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ó dẹ̀ ṣe pàtàkì, ó ṣe kókó pé kí a dá dúró. So a máa kọ́kọ́ gbọ́ ohun tí bàbá sọ. Nígbà tá a bá gbọ́ yẹn tán tí ó yé wa kétékété, àwa bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú lórí ìrìn àjò ti Yorùbá nation tí a ṣe ń báṣẹ́ lọ lórí ẹ̀. Ṣùgbọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ information wọ́n máa mix it together. Èyí tí wọ́n gbọ́ dáadáa kàkà kọ́ béèrè wáyé mọ́ àwọn tó ń sọ lọ́wọ́ látara pé wọ́n gbà pé bàbá Akintoye ní leader wa. Ẹ jẹ́ ká gbọ́ bí bàbá ṣe bá kọ́ bá wa sọ̀rọ̀ nígbà tó dé ní Èkìtì padà sí Benin Republic. Àwọn ọmọ náà ti bàbá wọ ìlú sọ̀rọ̀ àwọn tó yẹ ká máa ti tó yẹ ká gbọ́ bàbá ìlú kan ṣe bàbá àkíyè ká kó sáré wá sáré. Wọ́n lè láì ní mẹ́sàn-án opinion ẹni àwọn ní Yorùbá wọ́n nílẹ̀ opinion lálẹ́ ẹ̀rọ ẹ̀kú ṣẹ́ ọ̀. Wọ́n sì kí gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáyé níbi ìjẹ̀rọ lulẹ̀ opinion ọlọ́run tó ń tọ́jú nígbà tó máa tọ́jú jọ àtọ́jú àwọn ọmọ ní ọ̀. Gbogbo ní ẹ máa fún ẹ̀rọ kó wálé o. Ẹnìkan aláàárẹ̀ ò ní sọ̀rọ̀ opinion gan-an ni. Ó lè fẹ́ sọ ní fẹ́ ọdún ṣe ìṣòro ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìṣòro ti ìgbà fẹ́ káyọ̀ àwọn ẹ̀kọ́ tó ọkọ̀ ìrìnàjò káyọ̀ ọlọ́fà ìṣèlú káyọ̀ àwọn ẹ̀kọ́ tó wà ẹ̀wà kúrò ní gbogbo ẹ̀rú ní Nàìjíríà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ alẹ́ ìgbọ́ bẹ̀rẹ̀ ní gbàgbà alẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ètò àṣẹ fún ọmọ wa lórí Akintoye. Ẹ̀yọ́ ní láìpẹ́ ìjọba ìbẹ̀rẹ̀ márùn-ún sẹ́yìn ó máa yẹ wọ́n wọ̀ ó yẹ wọ́n lọ́pọ̀lọpọ̀ gbogbo nílẹ̀ ṣe tó jẹ́ kó jẹ wọ́n bẹ̀rẹ̀. Olùdókòwò lọ́wọ́ àwọn mídíà Yorùbá àtàwọn tó wà lọ́rẹ̀ àtàwọn tó wà nílẹ̀. Olùdókòwò lọ́wọ́ àwọn. Lẹ́ẹ̀kan ṣe wo ẹ tẹ́ ń wò wá nílé tẹ́ ń gbọ́ wá ẹ bá wa pín ètò ìpọlọ dáadáa o. Ọ̀wọ́ bàbá lẹ́ ń gbọ́ yẹn o. Nígbà tí wọ́n di ibi tí wọ́n ti kú ìyàwó wọn dé ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ òun lẹ́ ń gbọ́ yẹn. Ẹ ti gbọ́ gbẹ̀yìn wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá. Ẹ máa bá wa ká lọ o. Ẹ ti gbọ́. Ọ̀gá Yorùbá self-determination movement lẹ́yìn tí ní ayẹyẹ ìmọ̀lá ọgbẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ṣe lójì níjọ́jà ó máa dá ọ̀pọ̀lọpọ̀ nínú ní ìwá láti òkèèrè láti Amẹ́ríkà láti Britain láti other places ọ̀pọ̀lọpọ̀ oníkẹ̀lẹ́ bí ẹ̀kọ́ jẹ́ ẹ̀wọ̀n máa ka fún àwọn tó ṣètò yẹn ká ẹṣẹ́ púpọ̀ ọdún kẹ̀kọ́ mo mọ̀ pé mo láwọn ọ̀pọ̀ káyé iná mi dùn. I knew that funeral was going to be a huge affair, but I didn't know that that is. Now, èyí tí mo fẹ́ ká múlò ni pé ibi tí bàbá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn
nígbà tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Àmọ́ kókó ibi tí mo fẹ́ kí a gbọ́ dáadáa òun náà ni pé bàbá padà sẹ́nu iṣẹ́ wo náà ni iṣẹ́ pé bí Yorùbá ṣe máa kúrò nínú Nàìjíríà, àwọn àti dẹ́pútì wọn Káyọ̀dé Ẹ̀mọ̀lá. Nígbà tí bàbá dẹ̀ ń bá wa sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn, àwọn ọ̀rọ̀ tí bàbá sọ òun náà ni pé kí gbogbo ọmọ Yorùbá ká lọ máa gbáradì, ká lọ máa múra sílẹ̀ bí ọ̀nà àbáyọ bá ṣe máa kúrò nínú Nàìjíríà. Bọ̀bí ṣe sọ, àwọn tí wọ́n ṣì ń béèrè pé ọ̀nà wo lọ́nà àbáyọ, ọ̀nà àbáyọ ti wà. Kó wá sí ìmúṣẹ dáadáa lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń pè wá lọ́tún lósì pé ẹnìkan tí a mọ̀ náà tá a ṣe mọ̀ náà ni bàbá Akintoye. Ọlọ́run dẹ̀ ní bá wa fi ẹlòmíì ṣe wọ́n. Bàbá ni lídà wa, bàbá ni ó gbé ohùn síta tí ẹ̀rí dẹ̀ ń bẹ ní 2019 going further to 2020 nígbà COVID, nígbà tí bàbá máa kọ́kọ́ máa jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ pé àwọn ti ṣètò pẹ̀lú àwọn kan, aláwọn tí wọ́n ṣì ń bá wọn ṣe títí dìsín, àdẹ̀ láwọn tí wọ́n ti tẹ̀síwájú látara pé wọ́n ní nǹkan kan ṣe pẹ̀lú bàbá Akintoye mọ́. Gbogbo náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ látara pé nígbà tí bàbá máa gbé Yorùbá Nation campaign jáde, lóòótọ́ àwọn kan lọ́jọ́ jókòó lọ́jọ́ ń rò ó, bàbá ní adarí. Bọ̀ èyí tí àwọn kan fi ṣe ni pé wọ́n fi fa ìrìn àjò yẹn sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ nù àti rí ọ̀rẹ́dì ibẹ̀ kọ́ la fi lọ láàárọ̀ yìí. But èyí tí bàbá sọ látara ìgbà tí wọ́n dé láti Èkìtì òun ni mo tún fẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí. A máa gbọ́ lóòrèkóòrè in the course of this program nítorí pé ó ní significant important, ó ṣe pàtàkì fáwọn tí wọ́n ń béèrè pé kí ló tún kù àti pé nígbà wo. Ẹja gbọ́n tí bàbá ìsọ̀lẹ̀ kan sí ìyẹn Professor Adébánjí Akintoye, the leader of the Yoruba Self-Determination Group. Eléyìí ni ọ̀rọ̀ gbìyànjú tí wọ́n béèrè lọ́wọ́ bàbá nígbà tí bàbá ti ń sọ̀rọ̀ bọ̀ nínú broadcast yẹn kó tó di pé wọ́n wá ń bi bàbá pé kí ni ọ̀rọ̀ gbìyànjú tí ẹ lè sọ fún wa kó tó di pé ẹ máa lọ. Tí bá rántí déètì yẹn, I believe it was March. Ìyẹn March 5, 2025. Yes. Just under 2 months ago. Eléyìí ni mo fẹ́ kí gbogbo wa mú sọ́kàn gẹ́gẹ́ bí àwa tí à ń sọ pé a fẹ́ dá dúró. Nígbàkigbà tí a bá rántí kí ló kù kí la fẹ́ ṣe, òun náà ni pé ká máa rántí ibi tí bàbá sọ̀rọ̀ dé. Ẹ jẹ́ ká gbé láti bẹ̀ lẹ́ẹ̀kan sí. Ti parí ni ẹgbọ́n tí màmá sọ pé àwọn gbọ́dọ̀ bí sọ pé àwọn gba Yorùbá Nation yìí wọ́n sì kó wà nílẹ̀ lérí ọ̀gá ẹ̀gbọ́n Ọlọ́run bí Olódùmarè
ìrẹsì jẹ́ kí n jẹ́ kí bàbá òfin ìdúró kí àwọn àti wọn fún gbólóhùn méjì àti mẹ́ta kí àtúwà padà sọ́dọ̀ àbáwá ẹ̀ ń wọ́nà torí pé ayọ̀dá òbí wọn lọ sùn tóbi bí àwọn lè sáré bá wa sọ bí àwọn pátá ìmọ̀ tó tẹ̀síwájú ẹ ṣe púpọ̀. Ọ̀rọ̀ ìgbìyànjú fún gbogbo àwọn ọmọ ìran ọmọ aládé òun ni bàbá ń sọ ní March 5 ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn rántí kí ni ọ̀rọ̀ ìgbìyànjú yẹn sọ òun la tún ṣe lọ mú fídíò yìí jáde kí ó lè yé wa kétékété. Àwọn ọmọ wa bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ wa àti ọ̀wọ́ ẹ̀rọ ọdún wa. The day of the Lord and the life of the Yorùbá nation is about to pass. Bàbá ní the day of the Lord of the Yorùbá nation is about to happen. This was March 5. The day of the Lord. Ìyẹn the day of the Lord. God's day, the life of the Yorùbá nation is about to pass. Wọ́n ní Ọlọ́run fúnra rẹ̀ ti sọ pé ìgbà báyìí àsìkò báyìí the day of the Lord March 5 òun ni fídíò tí à ń lo ọ́díò ẹ̀ jáde láti courtesy of the Yorùbá World Media March 5, 2025. Bàbá ní kí kólúkálukú lọ rẹ́dì ǹjẹ́ wọ́n ti gbáradì ǹjẹ́ wọ́n ti ṣetán a nídìí pé ká tún ṣe máa béèrè pé ṣàti rẹ́dì nígbà tí bàbá fúnra rẹ̀ sọ pé kólúkálukú lọ rẹ́dì àmọ́ bí mo ti ṣe sọ ṣe lọ́pọ̀lọpọ̀ ń tún béèrè pé ṣé a ti ṣetán ṣé a ti rẹ́dì èmi àwa máa béèrè pé ta ni adarí wa torí nígbà tí bàbá wa tó jẹ́ professor bá ní àti rẹ́dì and we are forging ahead à ń tẹ̀síwájú kí ló wá dé táwọn kan tún wá ń sọ fún wa pé àìtí ṣetán ìgbìyànjú ọ̀ tí tó àbí pé báyìí àbí bátan èmi á máa béèrè pé kí ló ń fà á látara pé ìlara pé bàbá yìí ó fi gbé wa dé ilẹ̀ ìlérí tá a sọ yìí nígbà tó bá dẹ̀ ti dá ìrìn àjò yẹn dúró lẹ́ẹ̀kan sí ṣe mọ̀ pé a tún ní setback ju bó ṣe yẹ lọ. Àwọn kan tó ń béèrè pé nígbà wo ló máa dé bàbá ní ẹ má jẹ́ kó yà yín lẹ́nu nígbà tó bá máa dé. Àwọn tó ń béèrè pé níjọ́ wo ló fẹ́ dé ẹ béèrè lọ́wọ́ pé kí ni ìdí tó ṣe fẹ́ mọ̀ gbà wo ló fẹ́ dé. Ṣé wọ́n fẹ́ dènà dé ọmọ Yorùbá tó fẹ́ jáde fún ẹ̀tọ́ wọn ni àbí wọ́n fẹ́ sọ àṣírí fún àwọn tí wọ́n pè ní àwọn ọ̀tàlẹ̀ Yorùbá. Gbogbo ìgbà làwọn kan á máa béèrè lóòrèkóòrè ìgbà wo ni bàbá máa ṣe announcement àti pé kí ló ń dá dúró pé a fẹ́ jáde wọ́n ní ká tó ṣòkú ká tó ṣe kinní kan ìgbà kan ìṣàkóso ọba kókó ọbẹ̀. Wọ́n fẹ́ mọ ọ̀nà wọn ni bàbá yìí fi tọ̀ tó fẹ́ fi gbé ọ̀rọ̀ Yorùbá délẹ̀ lérí. Nígbà tó dẹ̀ ti rí pé ẹni tọ́nà bá gbé lé lọ́wọ́ òun náà la máa dúpẹ́ fún. Ẹni tọ́nà ń gbé ọ̀rọ̀ Yorùbá nation lé lọ́wọ́ òun náà ni bàbá wa Professor Adébánjí Akintoye tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. Torí pé púpọ̀ nínú wa lè ní àǹfààní tá à ń jẹ àǹfààní tá a nílé ní látara pé bàbá yìí ó gbé ara ẹ̀ síta. Báwo ni bàbá ṣe gbé rẹ̀ síta níjọ́ náà lọ́hùn òun ni fídíò tí a fi tò tẹ̀lé tí wọ́n fi sọ pé Yorùbá nation accepted as number 45 ìyẹn member of the unrepresented nations and peoples organization kò kí ń ṣe United Nations
but UNPO. Àmọ́ àwọn wo ló ń pè ní UNPO? Kí ni àwọn yẹn dá lé lórí? Irú organisation wo ni wọ́n? Kí ló dé tó jẹ́ pàwárí number 45? Ṣáwọn kan ti jẹ́ number 1, number 2, number 3? Ṣáwọn kan ti jẹ́ ẹgbẹ́ ẹbẹ̀rí tí wọ́n dẹ̀ gba ìlú látara bó ṣe ń tò ní ìlànà tí wọn bó ṣe yé wọn mọ́? Bí a bá kọ́kọ́ lọ wo ìtumọ̀ UNPO, ó yàtọ̀ sí United Nations. United Nations ni àkójọ gbogbo ìlú tí ó jẹ́ mẹ́mbà, tí Nàìjíríà náà dẹ̀ jẹ́ mẹ́mbà ẹ̀. Ṣùgbọ́n tí kò bá ń ṣe pé bàbá gbé àwọn ìgbésẹ̀ yìí pẹ̀lú àwọn tí mo ní wọ́n jọ gbé àwọn ìgbésẹ̀ níjọ́ náà lọ́hùn, ó ṣeé ṣe kí a má wà níbi tá a wà lénìí. Ó ṣeé ṣe pé ẹlòmíì tí ó fẹ́ wá di ọ̀gá lé bàbá Akintoye lórí, nítorí pé tó bá jẹ́ pé àwọn mọ̀ pé léyìí ń bẹ tẹ́lẹ̀, kí ló dé táwọn ò ti gbé àwọn ìgbésẹ̀ yẹn before bàbá Akintoye? Kí ló dé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí bàbá Akintoye gbé wa lọ from the journey of the UNPO tó fi fún wa ní backing, because UNPO a máa gbọ́ lẹ́nu bàbá nísìnyí, ó ní àwọn iṣẹ́ tó ń ṣe, bẹ́ẹ̀ ni United Nations níṣẹ́ tó ń ṣe, torí gbogbo mẹ́mbà tó ń bẹ lọ́dọ̀ United Nations ó yẹ kí wọ́n máa ṣe àwọn ààbò kan fún wọn. But nígbà tá àìtí ní country tiwa, tí àìtí gba Yorùbá nation as an independent country, a gbọ́dọ̀ lock pẹ̀lú àwọn tí wọ́n ti wà ní situation bíi tàwa náà. Àwọn wo ló ń pè bẹ́ẹ̀? Àwọn oríṣiríṣi àwọn indigenous people tó jẹ́ pé wọ́n fún ní ààyè, just like bí àkọlé èdè ní ṣe sọ pé we are not given a chance to live. Màá dẹ̀ fún yín láwọn ẹ̀rí tó pọ̀ lénìí nígbà tá a bá débẹ̀. Tá a bá wò ó, the Unrepresented Nations and Peoples Organization tá à ń pè ní UNPO is a global platform committed to amplifying the voices ohun àwọn tí wọ́n lè sọ̀rọ̀ nílùú tó wà bíi Yorùbá àti àwọn ẹ̀yà tó kù. Eléyìí ni bàbá Akintoye ṣe kọ́kọ́ gbé wa lọ sí ibẹ̀ yẹn náà, kí a lè fi ní ohun tá a máa fi bá ìjọba sọ̀rọ̀ àti gbogbo àgbáyé. Àmọ́ lénìí àti wàá rà àwọn tó jẹ́ pé àwọn náà wá ń sọ pé àwọn ti di expert, àwọn ti mọ̀ ju bó ṣe yẹ lọ. Kódà wọ́n ní bàbá Akintoye ò mọ̀ ṣe mọ́ pé kó step aside. Kódà àwọn míì gan ṣe náà tún convince àwọn èèyàn pé kò ń ṣe rally ló kàn. Kí ló dé tán ṣe ń sọ bẹ́ẹ̀? Kí ni agenda tiwọn? Ṣé a máa jókòó sórí social media space, a kò máa sọ̀rọ̀ títí without forging ahead? Àti pé nígbà wo gan la fẹ́ really gba country yìí? Àwọn kan ní afẹ́ tó 40 years. Àwọn kan ní kò tẹ̀lé possible àfi tá a bá lọ sọ fún àwọn kankan kó tó ṣeé ṣe. Àmọ́ àwọn tó yẹ kí wọ́n gbọ́, àwọn tó yẹ ká sọ fún nínú Africa, nínú Europe, ní international global world, bàbá ti gbé àwọn ìgbésẹ̀ yẹn tí wọ́n ti sọ fún. Ó wá kù sáwa ọmọ Yorùbá lọ́wọ́ bóyá a fẹ́ dá dúró àbá a fẹ́ dá dúró nígbà tí bàbá bá pàṣẹ àwọn àṣẹ tó kù láti lè forge ahead. But n tán fẹ́ ni pé wọ́n fẹ́ mú Yorùbá nation, wọ́n fi dẹnu ẹ̀ kọlẹ̀. Wọ́n mọ̀ pé kàkà kí ṣèṣe má jẹ́ kinní kan á dàgbò ẹnu ni òun lọ́ fẹ́ fi ṣe nísìnyí. Ara ń ta àwọn kan lóòótọ́, inú ń bí àwọn kan lóòótọ́, oríṣiríṣi, nítorí pé ìtọ́ ti gbè sí wọn lọ́kàn àtàwọn oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ tí kò ní evidence láti fi bà bàbá Akintoye jẹ́. Gbogbo eléyìí òun la ṣe padà sí drawing board again pé ká tún gbé yín padà lọ sí bí bàbá Akintoye ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí títí débi tó fi dé yìí, tó fi débi tí gbogbo ọmọ Yorùbá ò lè sọ fún wa léni pé ní stéètì ìpínlẹ̀ kankan nílẹ̀ Yorùbá wọ ọgbọ́n kan tó ń pè ní Yorùbá nation ló ń bẹ níbẹ̀. Wọ́n gbọ́ dáadáa, wọ́n dẹ̀ gbàgbọ́ yẹ. Àmọ́ ìbẹ̀rù pé tí ó bá lọ fail, àwọn olóṣèlú máa pick gbogbo àwọn tó yẹ kó pick, wá fẹ́ lòmíì ànímọ́bi tó wà. Ó ṣẹlẹ̀ nínú Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n intimidate wọn, gbogbo oríṣiríṣi ọ̀nà ni olúkálukú
fi ń bẹ̀rù pé má jẹ́ kó gbọ́. A ní káwọn kan lọ bèrè ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti lè print aṣọ Yorùbá Nation. Àwọn printer yẹn náà wọn lè ṣe látara ìbẹ̀rù náà ni, nítorí pé wọ́n mọ̀ pé tó bá ṣe tí ọ̀rọ̀ Yorùbá Nation bá lọ bọ́ sí, ó máa backfire, ó máa padà sọ́dọ̀ tébù wọn. Kàkà kéku má jẹ sèse àfi ṣe àwàdànù ní ẹṣẹ́gan ni bàbá wa. Eléyìí la ṣe ń sọ fáwọn èèyàn pé nígbà tí bàbá bá ti ní ká jáde tán lásìkò tí bàbá bá sọ ohun yẹn síta, gbogbo printer tẹ́rù ń bà, ìyálọ́jà tẹ́rù ń bà, mẹkáníìkì ni, oníṣẹ́ ọwọ́ ni, oníṣẹ́ ìjọba ni, gbogbo eléyìí ò ní lè ṣẹlẹ̀ mọ́ nítorí pé àwọn ọmọ Yorùbá ti fohùn síta láti gbà yẹn nìyẹn. So àwọn wo ló ń pè ní UNPO àti pé iṣẹ́ wo làwọn ń ṣe, a máa gbọ́ lẹ́nu bàbá nísìnyí. Àmọ́ UNPO bí ṣe sọ, the full meaning ẹ̀ ń pè, òun ló ń pè ní Unrepresented Nations and People's Organization. Nígbà tá a dẹ̀ ti mọ̀ pé more than 14,000 years nìran ilẹ̀ Oòduà ti ń bẹ, làwọn ìran ọmọ aládé ọmọ Yorùbá ti ń wà before kí wọ́n tó create Nigeria ní 1914. Eléyìí ni ó fi hàn pé Yorùbá is a nation, Yorùbá is a country. Àwọn indigenous people yẹn ní Britain wá kó papọ̀ láti fìyà jẹ, láti kó wa síbi tá a wà lénìí, tí a fi ń sọ pé ẹ̀tọ́ wa ní ká padà sí drawing table níbi tí ìran Yorùbá ti ń bẹ tẹ́lẹ̀ rí. The UNPO bí mo ṣe sọ, the unrepresented nations, àwọn wo ni nations? Yorùbá nation. Àwọn wo ni àwọn tó wà níbẹ̀? Yorùbá people. Nigeria has many nations. Àmọ́ àwọn Yorùbá tó ń ṣe ń tẹ̀lé olóṣèlú wọ́n fẹ́ gbà pé Nàìjíríà ṣì máa da, àmọ́ bó tẹ̀lé wá da látara ọmọ Yorùbá tó ń bẹ lókè ká ṣì manage títí tó máa fi ṣe ọdún mẹ́jọ tán. Àmọ́ wọ́n mọ kí ló lè ṣẹlẹ̀ torí pé Ọlọ́run ló ní ẹ̀mí gbogbo wa. À ń tọrọ ẹ̀mí gígùn àtàlàáfíà ni. Nǹkan kan tó dédé ṣẹlẹ̀ ó pọ̀ nítorí pé Nàìjíríà fúnra rẹ̀ is sitting on a keg of gunpowder. So UNPO yìí ó fún Yorùbá ní àǹfààní tó pọ̀ láti lè fi engage, láti pé a ti di member. A dẹ̀ di member yẹn tán, òun ló wá jẹ́ bí template tí à ń lò láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá à ń ṣe. To be a member, ó láwọn process, ó láwọn ìgbésẹ̀. So táwọn kan bá ní bàbá ò ní àwọn ìgbésẹ̀ tó gbé, báwo ni bàbá ṣe kọ́kọ́ lọ register wá sí UNPO? At least kò kí ń ṣe ní Africa, and I'm sure pé kò ṣe pé wọ́n bribe èèyàn kankan kó tó lọ register wá síbẹ̀. Àwọn ìlú pọ̀ tó ń bẹ níbẹ̀ kò ń ṣe Yorùbá nìkan. Màá kàn fúnra rí fún wa ní àwọn ìlú mélòó bí méjì mẹ́ta táwọn náà jẹ́ member tó jẹ́ current members. Ó wà lábẹ́ West Balochistan. Tẹ́ bá rántí pé a sọ̀rọ̀ pé Balochistan wọ́n declare independence wọn láìpẹ́ yìí out of Pakistan. And Balochistan yẹn was also a member. So ó ti fi hàn pé UNPO yẹn jẹ́ bí báwo ló ṣe jẹ́ ẹ̀gbọ́n lẹ́nu bàbá gangan fúnra wọn. The tribe of Nigeria has been accepted as the 45th member of the Unrepresented Nations and Peoples Organization. Leader of the Yorùbá World Congress, Professor Banji Akintoye, says the membership. Ṣé gbọ́ dáadáa, the leader kò ń ṣe pé ẹni tó jẹ́ group leader yín òun ló máa sọ nǹkan máa ṣe. No. Kò ń ṣe ẹni tó jẹ́ coordinator yín ló máa decide nǹkan máa ṣe. No. Tó o bá ti lè follow the program and the plan tí bàbá Akintoye ti gbé kalẹ̀ pé báyìí la ṣe máa ṣe, gbogbo ẹni tó bá ń ṣe anything otherwise àpò ara yín lè ń ṣe sí àwọn ò ní tẹ̀lé yín. Torí pé nígbà tí bàbá máa lọ register wọ́n ò mú orúkọ tiyín síwájú, ẹ̀yin kọ́ ni wọ́n pè, ẹ̀yin kọ́ ni leader, ẹ̀yin ni just ẹni tí ó rí tí bàbá Akintoye ṣe ó dẹ̀ wù yín, wọ́n fọ́ọ̀sì yín lóòótọ́, ẹ dẹ̀ wá darapọ̀ mọ́, but ẹ má wá darapọ̀ mọ́ láti wá fi sọ fáwọn ọmọ Yorùbá pé tí kò bá sẹ́yìn kò lè sí Yorùbá nation.
Yorùbá nation kò ń ṣe ti family ìdílé anybody lóòótọ́ àmọ́ kò sí tó wà tí kò gbọdọ̀ ní leader. Leader dẹ̀ ni bàbá Akintoye. Nígbà tá a bá gbọ́ nígbà tí bàbá ń sọ̀rọ̀ lórí Arise News ní ibi tá a ti ń play video yẹn lẹ́ẹ̀kan tẹ̀ ń gbọ́ nísìn kò ń ṣe fáànù ọlọ́ṣẹ̀ ṣe. Many people continue to repost the video but video kan wà tí wọ́n ti ṣe the gathering gangan tí bàbá Akintoye fi give speech tó dẹ̀ wà lórí UNPO Intel as in INTL. Tẹ́ bá lọ sórí website wọn 4 years ago ó sì wà níbẹ̀. Kí ló wá dé tó jẹ́ pé bàbá yìí sọ fún wa pé ọ̀nà tá a fẹ́ gbà lélẹ́yìí báyìí láti fẹ́ tó tí ẹ̀yin kan tó wá ń ṣẹ̀ wá ń sọ. Máa sùn kó máa jí kó máa ronú ìyàwó ẹ̀ tó kú ó padà sẹ́nu iṣẹ́ straight away, and that is on the Yoruba World Media discussion 2 months ago precisely. Tí ẹ bá lọ sórí Yoruba World Media ẹ bá fídíò yẹn pàdé Professor Akintoye. Mo nígbàgbọ́ nínú ọmọ Yorùbá lọ́pọ̀lọpọ̀. Bàbá ò tí wàá jáde pé ó ti sún òun ò ṣe mọ́ kí deputy òun take over. Even tí bàbá bá tẹ̀ tó wá sọ bẹ́ẹ̀ a ní deputy. Mo ní gbogbo ẹni tó bá ti tẹ̀lé YSTM rules and regulation àpò ara yín lè ṣiṣẹ́ sí. Nítorí pé ẹ̀yin kọ́ ni leader, ẹ̀yin kọ́ ni organization tó fẹ́ fún wa ní Yorùbá nation. Ẹ̀ẹ́dẹ̀ tún lè lọ register Yorùbá sí UNPO wọn nígbà. Nítorí pé ó ti wà already registered as a member. Evidence dẹ̀ wà. A sọ pé Tibet, West Balochistan, Kremlin Tatars, Hmong, Southern Mongolia, Southern Azerbaijan, Western Togoland, gbogbo àwọn ìlú tó sì fi jáde lélẹ̀. Gbogbo àwọn ilé náà máa ní time tolúkálukú wọn máa decide pé ìgbà báyìí la máa declare. West Balochistan to make that declaration. News yẹn dẹ̀ jáde nínú Times of India. Ó jáde láwọn many other news as well. Ẹ jẹ́ ká wo bí wọ́n ṣe sọ ní News on Air. Balochis declare independence from Pakistan. Is now urging the UN to recognize Democratic Republic of Balochistan. The same Balochistan was also a member before the Yoruba under the UNPO. So ẹ̀yin tẹ́ máa ń sọ pé bàbá ò mọ ọ̀nà àbáyọ bí Yorùbá ṣe máa dá dúró. Iṣẹ́ tẹ̀yin fi ṣe ni pé ẹ fẹ́ da ìrìn àjò yẹn rú mọ́ bàbá yẹn lọ́wọ́. Lẹ́yìn ìgbà tí a bá sọ pé Western Togoland, Ogoni náà wà lábẹ́, but Yoruba was registered under the UNPO in 2019. But nítorí COVID tó wà níta nígbà yẹn, it was very difficult. Netherlands ni UNPO head office wà, kò ṣe pé wà nínú Africa. Dábàá ní bí a bàbá ó contract àwọn kan pé kọ́ lọ gbówó fún wọn kó tó di pa di member. Àbúrò mọ̀ yẹn nísìn ohun ní kẹ́ máa gbọ́ ẹ̀ ní láti rójú mi ẹ̀ má disturb wa. UNPO is registered in Hague and it is well recognized. Àwọn kan ti tarẹ̀ gba country wọn, East Timor is one of them. Màá sọ̀rọ̀ débẹ̀. But mo fẹ́ ká padà sí bí bàbá ṣe explain fún wa what is the meaning of UNPO. Arise News ló gbé nígbà tá Arise dẹ̀ máa sọ kò dárúkọ ìwọ kò dárúkọ èmi. Ó
orúkọ kan tó dárúkọ òun náà lárákùnrin. The Yoruba-speaking tribe of Nigeria has been accepted as the 45th member of the Unrepresented Nations and Peoples Organization. Leader of the Yoruba World Congress, Professor Banji Akintoye, says the membership represents a very important step in the collective quest of well-meaning Yoruba people. Very important steps. Gbogbo kan ló ní time. Gbogbo kan ló ní foundation. Foundation yẹn ni bàbá bẹ̀rẹ̀. Bàbá tí wá ń gbélé yẹn dókè, ẹ wá fẹ́ dáwó, ẹ wá ní tó bá ti sẹ́yìn kò ní ṣeé ṣe ìrọ̀lẹ́ pa. Àwa máa continue láti máa educate àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí rí. Torí ẹlòmíì ò tẹ̀ mọ̀ rárá pé bàbá gbé wa lọ síbì kan àbí wọ́n ti ṣiṣẹ́ débì kan. Ìyẹn ni wọ́n tún ṣe ń sọ pé ká tún slow down. Ká má tí jáde fún rally kan ló kàn nísìnyí. Èyí tó kàn ni pé ká kọ́kọ́ máa lọ mobilize gbogbo àwọn èèyàn ní gbogbo communities wa. Ara tí bàbá ti ṣe pẹ̀lú gbogbo wa nìyẹn ní ọdún 5 sẹ́yìn. Achieve the goal of dignity and self-determination. Ẹ gbọ́ níbẹ̀ pé ìtọ́sọ náà ni pé achieving the goal of dignity. Ṣé a ní dignity nínú Nàìjíríà lénìí? Kò sí dignity mọ́. Ṣé dignity wà ní gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá? Kò sí dignity. Kí la fẹ́ achieve? Ìyẹn mo ṣe pé àkọlé tèmi ni pé we are not given a chance to live. Wọ́n fún wa láǹfààní àti gbégbé àlàáfíà. Àmọ́ màá dọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ lénìí nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ Délé Mọ̀mọ́dú níbi tí Ọọ̀ni ti ń sọ fún wa pé poverty tá à ń rí lénìí ó yìí máa tán. Mò ń bọ̀ níbẹ̀ yẹ ká ṣe focus sórí dignity, self-determination. Now kí la ti wá ń pariwo láti bí ọdún 5 òun náà ni self-determination, dignity. A ti sọ̀rọ̀ nípa security, a ti sọ̀rọ̀ nípa economy. Ìwọ tí o bá ń gbé nílùú òyìnbó tó dẹ̀ ṣì ń rò pé bóyá o àsìkò kan ń bọ̀ o nínú Nàìjíríà yìí ìwọ náà máa wá kó wá padà wá sílé. Mo ní tí mo máa bá yín sọ nítorí pé àwọn tó ti dánwò bẹ́ẹ̀ wọ́n regret ẹ̀ ní o pé ǹbá má wá sílé bí akakọ̀kọ́ sáré gbọ́ ìtarakùnrin sọ níwọ̀nba kékeré. Mo rí fídíò yẹn láàárọ̀ yìí. I moved to Nigeria and instantly regret it. The truth no one tells you. Tó bá wà ní diaspora mo bẹ́ẹ̀ ronú sí dáadáa o kó tó sọ pé ó fi padà wá sílé while we are still in Nigeria. But tá a bá ti gba ilé wa within 1 year o lè decide kó fi padà wálé torí pé àwọn nǹkan á ti máa létò kò ń pẹ́ púpọ̀. Farabalẹ̀ kẹ́kọ̀ọ́ gbọ́ díẹ̀ ká tó padà sọ́dọ̀ UNP bàbá Akintoye. Mo fẹ́ máa join gbogbo ẹ̀ together kó lè láǹfààní àti yí ẹni. 18 minutes ní fídíò yìí arákùnrin ní òun ṣe 15 years ní Europe. Bóun bá mọ̀ ni òun bá má padà wá sí Nàìjíríà. 6 months ago, I moved back to Nigeria after 15 years in Europe. Ó ní lẹ́yìn 15 years òun gbéra padà wá sí Nàìjíríà. Kí ló wá dé? Ṣé Nàìjíríà ò dùn tó ni bó ṣe máa ń sọ fún wa pé Nàìjíríà is good, weather yẹn dá, we are the most populous black nation. A lè jẹ àmàlà, a lè jẹ iyán, gbogbo nǹkan tó bá ti miss ní Europe a máa rí jẹ. Kí ló wá dé tarákùnrin fi complain? Mo kàn fẹ́ fún ẹ ní slip view. A ṣì máa padà sórí fídíò yìí torí ọ̀rọ̀ pọ̀ níbẹ̀. 18 minutes náà ni kò pọ̀ púpọ̀ bọ̀ ká kọ̀ gbọ́ díẹ̀ nínú the beginning. In this video, I'm going to share with you guys things I wish I knew before packing up my loads. Ó ní tó bá jẹ́ pé àwọn kan báyìí lòun ti mọ̀ bí ẹ lòun bá má tẹ̀ gbé ẹrù òun máa kúrò ní Europe òun á sì máa manage ìwọ tó sì wà ní Europe tó wà ní outside Nigeria sì máa manage títí tí ọ̀rọ̀ Yorùbá nation yìí tó máa fi níyànjú. Má nà padà wálé o torí pé ilé kankan sí fẹ́ni kankan. I'm moving back to Nigeria. Hey guys, what is up? My name is AY. If this is the first time here, you're welcome. If you're a return subscriber, it will awesome to have you back. And the video is courtesy to the owner. It's just for educational purpose. Now I know.